kára ó máa tàyàn kí nǹkan máa rìn káàkiri gbogbo ara èèyàn kára èèyàn máa gbóná yéé gbígbà tí wọ́n dáná sí àìsàn burúkú láìsàn yìí ẹni tí bá ń ṣe àwọn ní ẹbí léèrè àìsàn yìí burú dépò wípé kódà yìí máa fẹ́ yá yàn ń wèrè ọpọlọ ẹlòmíì yóò máa hó ni yéé ẹlòmíì ó sì lọ sí hospital wọ́n run test wọn ní rí nǹkan kan tí ń ṣe wọn ní detect pé kinní kan ni kò ní ní ṣúgà kò ní ní fọpá gíga ẹ̀jẹ̀ rẹ̀ ò ní dọ̀tí àìsàn yìí jẹ́ àìsàn tó lágbára àánú Ọlọ́run ní fèmí àti yín lé àlàáfíà tó péye ọlọ́mọ́sá bọ̀ wá kódà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nígbà tó bá ti lu ọ̀pọ̀lọpọ̀ oògùn tó bá wá débò míì òun ní ọ̀fà ni àti mi àti yín àbúrò ní í ṣe wá ẹni tí wọ́n bá ta lọ́fà òun kí ó wà lórí Facebook gbèlè tàṣí kó tó máa búyàn kó máa kọ́mẹ́ǹtì fámìlì rẹ̀ ní ọmọ bá wò ọlọ́mọ́sá bọ̀ wá lálàáfíà tó péye àìsàn yìí ní agbára àmẹ́lòmíì wá lérò wípé bóyá kò lóògùn lọ bí àwọn tí wọ́n ti gbìyànjú ẹ̀ tọ́lọ̀ fún lálàáfíà black seed oil rèé Habatu Sauda tánàbí sáná sọ pé gbogbo àìsàn fi Habatu Sauda shifa'un min kulli da'in illa sa ànábì sáná sọ pé Habatu Sauda yìí gbogbo àìsàn lọ́lọ́wọ́n bá fún ní kápá ikú nìkan lágbára rẹ̀ ọ̀ká ọlọ́wọ́ ayé nú àbí kò sí ìtọ́ka wọn bẹ̀ wọ́n dájú ẹ̀kọ́ kò sí ìtọ́ka wọn pé wọ́n fẹ́ wádìí ta ní bẹ́ńdì ọ̀rọ̀ ẹ Ọlọ́run nìkan lóyè ẹni tí ń fajúro sí ọ ẹni tó kẹfí sí nìkan ló lè mà àyèmáyé èèyàn ní ọmọ fẹ̀rín pàdé ẹ tó jẹ pé ìmúrasílẹ̀ tó ní ọkọjá tẹni tí ò kí ọ yẹn mọ́ tójú bọlé tó bá délé aláyẹ̀wò ẹni tí ò tiẹ̀ mọ́wọ́ mẹsẹ̀ àwọn lè tìràn mọ́ wọn lè ní àbúrò ìyá rẹ ni ìyálé ìyá rẹ ni tí wọ́n kàn dẹ́bí yín rú máa sàskàrù gbára lọ́lọ́run àsìbáàbò rèé Habatu Sauda lọ lè ra gbogbo bí tábà ti ń ta nǹkan òwòsàn súnà tó bá ti jí láàárọ̀ ìtì omi tó hó dáadáa bu sínú glass cup níwọ̀n àbá kékeré wá bu tablespoon kan sínú omi tó hó yẹn ìdajì glass cup kékeré wá mú bígbà tíyàn mu tí láàárọ̀ kan tó jẹun tó ń lò bẹ́ẹ̀ lálẹ́ lò láàrin bí ọ̀sẹ̀ kan insha Allah ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó lè lò fún bí ọ̀sẹ̀ mẹ́ta o kọ́dọ̀ lè lò jù bẹ́ẹ̀ lọ lílò yẹn lásán gan yóò tún máa bọ́ regulate sugar ẹ̀ normal cholesterol ẹ̀ insha Allah àǹfààní ẹ̀ yàtọ̀ fún para ń ta ọ̀rá ń já ọjẹ́ àwọn àìsàn burúkú kan ìmọ̀ bí kọ́dà lọ́pọ̀lọpọ̀ gbà bí yẹn bá jẹ poison ìmọ̀ rìsọ́ọ̀tì sí irú nǹkan bẹ́ẹ̀ ọ̀nà láti pé kọ́ flọ́ọ̀sì àánú Ọlọ́run ní fèmí àti yín lẹ̀ agara ò ní dá wa àwọn àìsàn míì tó jẹ́ pé kéèyàn máa jẹ poison ìmí máa sọ̀rọ̀ jọ ìmọ̀ lọ lè bírù nǹkan bẹ́ẹ̀ ọlọmọsá bùn wọn lálàáfíà tó péye àìsàn kan sí kejì tó wọlé máa ṣe ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run lọ́ba àlàáfíà kọ́dé yẹn lè máa lóògùn sí tọ́lọ́run ọkàn jíjọ́ kan ọkàn rí pé mo máa dúpẹ́ lọ́dọ̀ yín máa gbọ́ mọ́ Ọlọ́run dákun jí orí bẹ́ẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan ọlọ́jọ́ kan oṣù rẹ̀ wájú Ọlọ́run Habatu Sauda rẹ̀ kò pọn dandan pé lẹ́yìn nìkan mìíràn lélẹ́yìí àlẹ́mọ́ ọjísà lélẹ́yìí àmọ́ kò pọn dandan ó lè rí míì náà product kan ìmíì náà rè ìmánì náà wà oríṣiríṣi ló wà èyí tọ́lọ́run bá ní kí ọ̀rà òun náà ní ọlọ́ ọlọ́mọṣàjà lálàáfíà tó péye bomi àti lálàáfíà tó péye ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run máa lò ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yín sàlẹ̀ kọ́dà tó lè máa fi para bí ti ń rìn káàkiri náà ibi lọ́wọ́ sí bí pé kọ́ gé ara rẹ̀ bọ̀ yẹn àmì máa ṣe ìjàmọ̀ dáadáa mọ̀ ń bọ̀ wá bí yẹn náà àti sàlàyé rí ìjàmọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ọmọ àǹfààní ẹ̀ ìwúlò ẹ̀ àlàáfíà tí máa fẹ́ dọ̀ Ọlọ́run nìkan lọ́mọ ẹ máa tẹ̀lé mi kálọ.